ṣé Trump ń kó àwọn sọ́jà Amẹ́ríkà bọ̀ ní Nàìjíríà ni? Ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ń béèrè nìyẹn o, pé ṣé lóòótọ́ ni Donald Trump, olórí ìjọba ilẹ̀ Amẹ́ríkà, ń kó àwọn sọ́jà wọn lọ́hùn bọ̀ ní orílẹ̀-èdè wa níbí yìí ni? Bẹ́ẹ̀ kò sí àhesọ níbi ọ̀rọ̀ náà. Trump fúnra ẹ̀ ló sọ. Ó ní òun lè kó àwọn sọ́jà wá sí Nàìjíríà tí wọn yóò wá fòpin sí ìpakúpa tí àwọn afẹ̀míṣòfò ń pa Kìrìsìtẹ́nì nílẹ̀ yìí, nítorí Nàìjíríà ti di orílẹ̀-èdè alábùkù. Òun sì ti sọ fáwọn sọ́jà òun kí wọ́n gbáradì, nítorí nígbàkigbà ní kinní ọ̀hún lè yá tí àwọn yóò yalu Nàìjíríà gidigidi. Láti ọjọ́ náà ni wàhálà ti bẹ̀rẹ̀, tí kálukú ti ń rò ó ní àròtúnrò, tí wọ́n ń sọ ọ́ ní àsọtúnsọ. Ohun tí kálukú sì ń béèrè ni pé ṣé lóòótọ́ ni Trump yóò rán àwọn sọ́jà wá sí Nàìjíríà ni? Ọ̀rọ̀ náà le gan-an ni. Ó le débi pé kò sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀. Ẹnu gbogbo ọmọ Nàìjíríà kò sì kúrò nídìí kinní náà. Ṣé Trump fẹ́ kó ogun wá jà wá ní Nàìjíríà ni? Nígbà tí ọ̀rọ̀ náà sì le débì kan, Ààrẹ Bọ́lá Tinubu kéde pé òun yóò lọ rí Trump fúnra òun yóò sì ṣàlàyé àwọn ohun tí kò yé nípa ọ̀rọ̀ Nàìjíríà fún un. Ṣé ohun tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni pé ní ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún yìí, ọkùnrin aṣòfin Amẹ́ríkà kan tí wọ́n ń pè ní Ted Cruz gbé àbá òfin kan lọ sílé ìgbìmọ̀ wọn lọ́hùn pé kí wọ́n dá sí ọ̀rọ̀ Nàìjíríà o, nítorí ọ̀rọ̀ bí wọ́n ti ń pa àwọn Kìrìsìtẹ́nì níbẹ̀ ti fẹ́ bọ́ sórí. Níṣe ni wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì nípakúpa. Ó sì dàbí pé gbogbo ohun tó wà lọ́kàn àwọn afẹ̀míṣòfò tó ń pa wọ́n, ìyẹn àwọn alákatakítí oníjàádì, ní láti pa Kìrìsìtẹ́nì run ní orílẹ̀-èdè náà. Àbá òfin tó bẹ̀rẹ̀ wàhálà yìí nìyẹn o, nítorí nígbà tó tún di ọjọ́ 7 oṣù kẹwàá ọdún yìí kan náà, Ted Cruz yìí tún kéde fáwọn oníròyìn, ó sì kọ lórí ayélujára pé ó ti hàn gbangba báyìí pé ìjọba Nàìjíríà fúnra ẹ̀ lọ́wọ́ sí bí wọ́n ti ń pa àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè wọn. Níbi tọ́rọ̀ náà sì ti di yánmayànmá nìyẹn, nítorí lọ́jọ́ kejì tí òun sọ̀rọ̀ yìí, ìyẹn ọjọ́ 8 oṣù kẹwàá, àwọn CAN, ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà náà jáde. Wọ́n ní ó pẹ́ tí àwọn ti ń ṣàlàyé bí àwọn afẹ̀míṣòfò, àwọn Fúlàní oníjàádì ti ń pa àwọn èèyàn àwọn tí àwọn ò rẹ́ni dá wọn lóhùn o. Ohun tó fà á tí Trump, olórí Amẹ́ríkà yìí, fi sọ̀rọ̀ nìyẹn. Trump kọ sórí ìkànnì ẹ̀ lórí ayélujára pé orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè CPC ni. Èdè òyìnbó lọ̀rọ̀ náà, orílẹ̀-èdè Country of Particular Concern, ìyẹn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ wọn fẹ́ àmójútó gidigidi. Orílẹ̀-èdè tí wọ́n ń pè ní CPC yìí ni orílẹ̀-èdè tí kò bá ti fààyè gba àwọn ẹlẹ́sìn míì, tàbí tó ń pa àwọn èèyàn, tó ń fìyà jẹ wọ́n nítorí ẹ̀sìn tí wọ́n ń sìn. Àwọn ni wọ́n ń fún ní orúkọ burúkú bẹ́ẹ̀ yẹn. Ohun tó burú ni pé orílẹ̀-èdè tí wọ́n bá ti sọ lórúkọ bẹ́ẹ̀, ìjọba ilẹ̀ Amẹ́ríkà lè lọ kó ogun jà wọ́n níbẹ̀, tí wọ́n yóò sì sọ pé àwọn ń lé àwọn afẹ̀míṣòfò tàbí àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n wà níbẹ̀ lọ ni. Èyí ni pé ọ̀nà méjì ni àwọn ilẹ̀ Amẹ́ríkà fi lè kó ogun jà orílẹ̀-èdè míì láì gbàṣẹ tààrà kan lọ́wọ́ àwọn onílùú. Bí wọ́n bá sọ pé wọ́n ń pa àwọn ẹlẹ́sìn kan níbẹ̀, tàbí tí wọ́n bá sọ pé àwọn afẹ̀míṣòfò fẹ́ fi ibẹ̀ ṣe ibùgbé wọn ni. Èyí ni Amẹ́ríkà ṣe sọ pé wọ́n ń kó ogun bọ̀ níbí o. Ṣùgbọ́n Amẹ́ríkà tó ní àwọn ń bọ̀ wá gbèjà àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà yìí, ṣé ìjà àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ wá gbè lóòótọ́, àbí wọ́n fẹ́ fi ìyẹn bojú láti dá wàhálà míì sílẹ̀ lágbàáyé, kí wọ́n sì fi ìyẹn kó bá Nàìjíríà, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún wọn ní Iraq nígbà tí wọ́n mú Saddam Hussein lóṣù kẹrin ọdún 2003, tí wọ́n ló ń gba àwọn afẹ̀míṣòfò Al-Qaeda láàyè lórílẹ̀-èdè ẹ̀, tí wọ́n bá a ṣẹjọ́, tí wọ́n dájọ́ ikú fún un, tí wọ́n sì padà pa á lọ́gbọ̀n ọjọ́ oṣù kejìlá ọdún 2006. Àbí bí wọ́n ṣe fún Muammar Gaddafi títí tí wọ́n fi padà pa á ní 20 oṣù kẹwàá 2011. Àbí bí àwọn Amẹ́ríkà yìí ti ń ṣe káàkiri àwọn orílẹ̀-èdè tó kù tí wọ́n yóò ní àwọn ń gbèjà àwọn èèyàn ibẹ̀, tàbí pé àwọn ń wá ìdẹ̀ra fún wọn. Nǹkan kan náà tó sì pa àwọn orílẹ̀-èdè tí Amẹ́ríkà ti ń lọ yìí pọ̀ náà ni pé ìyà àti òṣì pẹ̀lú ogun lóríṣiríṣi ní padà kẹ́yìn ayé wọn. Nítorí èyí, kò sí ọmọ Nàìjíríà kan tó bá ro àròjinlẹ̀ tí ó ní kí àwọn Amẹ́ríkà máa kó ogun bọ̀ ní Nàìjíríà. Àmọ́ ìyẹn kò sọ pé Amẹ́ríkà ń parọ́ o,
tàbí pé ohun tí àwọn ìjọba Nàìjíríà fúnra wọn ń ṣe dáa. Ṣé wọn kò pa àwọn Kìrìsìtẹ́nì ni? Wọ́n ń pa wọ́n dáadáa pàápàá. Kí ni ìjọba sì ṣe sí àwọn tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò yìí? Ìjọba Nàìjíríà kò lè tọ́ka sí nǹkan gidi kan tí wọ́n ṣe. Kàkà bẹ́ẹ̀, wọ́n ń fọwọ́ pa àwọn apààyàn yìí lórí ni. Ẹni tí kò bá sì rántí bí wọ́n ti ń pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà, bí a bá jọ gbé ìyẹ̀wò kò ṣe nǹkan kan. Nígbà tí wàhálà yìí yóò kọ́ fẹjú, àwọn Boko Haram ló jáde bí orò ní ọjọ́ ọdún Kérésì December 25 ní 2011, lọ́jọ́ tí àwọn Kìrìsìtẹ́nì ń ṣọdún wọn gan. Wọn kò sì rí ibòmíì lọ ju ṣọ́ọ̀ṣì St. Teresa's ní Madala, Abuja, níbi tí wọ́n ti sọ bọ́ǹbù sínú ṣọ́ọ̀ṣì ọ̀hún tí wọ́n sì pa àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́. Bẹ́ẹ̀ àwọn yẹn kò ṣe kinní kan fún wọn, wọn kò sì mọ̀ wọ́n rí níbì kan ju pé wọ́n wà nínú ṣọ́ọ̀ṣì wọ́n ń jọ́sìn fún ọdún Kérésì lọ. Bí èèyàn bá gbàgbé ìyẹn, èyí tí wọ́n ṣe ní St. Francis Catholic Church ìlú Ọ̀wọ̀ lọ́jọ́ 5 oṣù kẹfà ọdún 2022 ńkọ́, níbi tí àwọn olùjọ́sìn yìí ti wà nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n ń sin Ọlọ́run wọn, tí àwọn afẹ̀míṣòfò yìí sì bá wọn níbẹ̀ tí wọ́n sì yìnbọn pa ogunlọ́gọ̀ wọn. Àbí ta ni yóò sọ pé òun ò mọ̀ pé ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn èèyàn ní ìpínlẹ̀ Plateau àti Benue, níbi tó jẹ́ kìdá àwọn Kìrìsìtẹ́nì ló wà níbẹ̀. Nígbà tí El-Rufai fi ń ṣèjọba ní Kaduna, ta ni yóò gbàgbé iye àwọn èèyàn tí wọ́n pa ní Southern Kaduna, níbi tó jẹ́ kìdá àwọn Kìrìsìtẹ́nì ló ń gbé bẹ̀. Àìpẹ́ yìí táwọn Fúlàní afẹ̀míṣòfò aláìgbèdè míì dé sáàrin wọn ló ṣẹ̀ṣẹ̀ di pé wọ́n ń pa àwọn Mùsùlùmí kọ̀ọ̀kan tó bá wọn ṣe agídí. Tàbí a ti gbàgbé àwọn ọmọléèwé tí wọ́n máa ń lọ jí kó tó sì jẹ́ Kìrìsìtẹ́nì ló pọ̀ níléèwé wọ̀nyí ni. Láti ìgbà tí wọ́n ti jí àwọn ọmọbìnrin Chibok kó ní 2014, ó ti lé ní 1,400 ọmọléèwé tí wọ́n ti tún jí gbé bẹ́ẹ̀. Kìrìsìtẹ́nì ló sì ń pọ̀ jùlọ nínú wọn. Àkọsílẹ̀ fi hàn pé láàrin ọdún 2022 sí 2023, àwọn òjíṣẹ́ Ọlọ́run 21 ni wọ́n gbé lọ. Nígbà tí wọ́n sì ṣẹ́ iye wọn láàrin ọdún 10, àwọn afẹ̀míṣòfò yìí ti jí àwọn bíṣọ̀bù àti pásítọ̀ tó lé ní 145 gbé, tí wọn yóò pa àwọn míì tí wọn yóò sì gbowó lọ́wọ́ àwọn míì nínú wọn. Bẹ́ẹ̀ ni kinní náà kò sì dúró títí di àsìkò yìí o. Ohun tó jẹ́ kí aṣòfin Amẹ́ríkà yìí sọ pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà yìí rèé tí Trump fi dá sí i. Trump sọ pé orílẹ̀-èdè tó ti tẹ́, orílẹ̀-èdè alábùkù ní Nàìjíríà, disgraced country. Ta ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ò ní bí nínú? Títọ̀ ń bá jẹ́ ọmọ Nàìjíríà gidi, nǹkan burúkú gbáà ni ìwọ̀sí àti ẹ̀gbin. Láti fi hàn pé Trump mọ ohun tó ń sọ ní irú ohun tí wọ́n ṣe fún ọ̀kan pàtàkì nínú àwọn aṣáájú tí a ní ní Nàìjíríà. Ìjọba Amẹ́ríkà fagilé físà tí wọ́n fún odidi Wọlé Ṣóyínká. Wọ́n ní kò lè wọ ìlú àwọn mọ́. Àpẹẹrẹ láti fi hàn pé Nàìjíríà ti tẹ́ lóòótọ́ ni. Àbùkù náà kì í ṣe ti Ṣóyínká nìkan, tí gbogbo Nàìjíríà ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà wúwo pé Nàìjíríà ti tẹ́. Èyí fi hàn pé Nàìjíríà ti níyì gan-an lágbàáyé nígbà kan kó tó wá di pé ó tẹ́. Ṣé tí wọ́n bá sọ pé Nàìjíríà ti tẹ́, ṣé a kò tẹ́ ni? Ṣùgbọ́n ẹ̀tẹ́ náà kì í ṣe àjòjì. Ibi tí àwọn olóṣèlú, àwọn tí a fi ṣe olórí wa bá wa dé nìyí. Ó sì ti pẹ́ tí àwọn ọ̀jọ̀gbọ́n ti ń sọ pé gbogbo ohun tí à ń ṣe yìí, ẹ̀tẹ́ àgbáyé ni yóò kángun sí fún wa. Ó náà ló délẹ̀ yìí o. Nígbà tí gbogbo wa bá bojú wẹ̀yìn tí a sì rí ohun tí a sọ orílẹ̀-èdè yìí dà, gbogbo wa ni yóò mọ̀ pé lóòótọ́ la ti níyì nígbà kan, àmọ́ ẹlẹ́tẹ̀ ni wá báyìí. Báwo ni a kò ṣe ní tẹ́ lójú ayé? Tàbí báwo la ṣe fẹ́ kí àwọn èèyàn rí Nàìjíríà sí? Orílẹ̀-èdè tí àwọn gómìnà wọn ti ń bẹ àwọn afẹ̀míṣòfò, tí wọ́n bá wọn ṣèpàdé, tí àwọn lọ́gàálọ́gàá ẹnu iṣẹ́ ìjọba ń lọ bá àwọn afẹ̀míṣòfò pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má pa àwọn èèyàn wọn mọ́. Gbogbo ayé mọ̀ pé apá Nàìjíríà kò ká àwọn afẹ̀míṣòfò ni. Orílẹ̀-èdè wo ni àwọn afẹ̀míṣòfò ti ń lọ ṣègbéyàwó láàrin ìlú tí wọn yóò sì kó ìbọn àti ọta dání rẹ́kẹrẹ́kẹ́ lọ́sàn-án gangan, tí Nàìjíríà kò sì ní sọ́jà tí yóò lọ ká wọn mọ́? Orílẹ̀-èdè wo ni àwọn afẹ̀míṣòfò ti ń pa sọ́jà nínú báràkì àti lójú títì nípakúpa bíi ti Nàìjíríà yìí? Nígbà tí gómìnà bá ń bẹ afẹ̀míṣòfò, ṣé bí yóò padà fún wọn ní ilẹ̀ tàbí odidi abúlé kan tí wọn yóò máa gbé ni? Ẹ̀tí ayérayé wo ló tún jù bẹ́ẹ̀ lọ? Orílẹ̀-èdè wo ni àwọn olóṣèlú kan ti ń láyà tí wọ́n ń sọ pé àwọn làwọn kó àwọn apààyàn afẹ̀míṣòfò àti jàǹdùkú wọ̀lú nítorí ọ̀rọ̀ òṣèlú tí ìjọba kò sì ní rí kinní kan ṣe fún wọn?
ẹni tó dá àwọn afẹ̀míṣòfò Boko Haram sílẹ̀ ní Borno wà láyé, ó wà láàyè tó ń rìn kiri o. Àwọn tó kó àwọn Fúlàní oníjàádì wọ̀lú nítorí kí APC lè gbàjọba lọ́wọ́ Jonathan ní 2014 ti fẹnu ara wọn sọ bẹ́ẹ̀. Àwọn náà ń rìn kiri o. Orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé? Ìjọba Amẹ́ríkà kò fẹ́ kí àwọn afẹ̀míṣòfò ríbi kankan jókòó sí ní gbogbo ayé, bó sì tilẹ̀ jẹ́ pé nǹkan míì lè wà lọ́kàn wọn, ohun tí wọn yóò fi kẹ́wọ́ láti fi kó sọ́jà wọ Nàìjíríà tàbí láti bá wọn jagun nìyẹn. Bó bá sì jẹ́ ti ìwà ìbàjẹ́, orílẹ̀-èdè wo làwọn olóṣèlú wọn kúkú ba yé àwọn èèyàn wọn jẹ́ tó ti Nàìjíríà yìí? Nígbà tí àwọn tí wọ́n jí owó ìlú kó, owó rẹpẹtẹ tó jẹ́ àwọn náà ni wọ́n ń ṣèjọba, tí wọ́n sì kówó yìí lọ sí Amẹ́ríkà yìí kan náà àti àwọn ìlú òyìnbó míì, tí Nàìjíríà yóò wá máa padà lọ máa bẹ̀bẹ̀ fún owó ìrànwọ́ l'Amẹ́ríkà láti tún ìlú wọn ṣe. Bẹ́ẹ̀ owó tí àwọn olóṣèlú náà jí kó wà lọ́dọ̀ wọn o. Owó tí àwọn èèyàn wá jí wà nílùú wọn ń bẹ, a sì tún ń gbé igbá báárà lọ sọ́dọ̀ wọn. Báwo ni a kò ṣe ní di ẹlẹ́tẹ̀ lójú ayé? Lójú wa níbí, NNPC ti wá. Wọ́n wà níbí pẹ̀lú ilé ìfọpo mẹ́rin láti bí 40 ọdún. Wọn kò yé, wọn kò pa, kò sí ìdàgbàsókè kan tó bá wọn. Dangote wá dé, ó ṣí ilé epo ẹyọ kan tó lè fọ epo kóróbá 650,000 650,000 lọ́jọ́ kan. Kò tí ì ṣiṣẹ́ ọdún kan, ó lóun yóò fẹ́ ilé epo náà sí tí yóò máa fọpo ìlọ́po méjì. NNPC sì ń bá wọn jà, wọ́n ń bá wọn ṣọ̀tá. Àwọn olórí kórí olóṣèlú oníjẹkújẹ kan sì wà lẹ́yìn wọn o. Báwo ni Nàìjíríà kò ṣe ní jẹ́ ẹlẹ́tẹ̀ẹ́ àti alábùkù lójú ayé? Tí a bá máa wí, a ó ní à ń ṣe democracy là ń ṣe. Ṣé bí gbogbo ayé tàbí ká ní ṣé bí gbogbo ìlú tó bá fẹ́ kí wọ́n pọ̀n òun lé ṣé ń ṣe democracy làwa náà ń ṣe tiwa yìí? Wike wà nínú ẹgbẹ́ PDP, ṣùgbọ́n ní APC lòun fẹ́ ṣiṣẹ́ fún, Tinubu lòun ń bá ṣiṣẹ́. Àwọn ìjọba APC kò lè sọ pé rárá o, fọwọ́ mú ọ̀kan. Gbogbo òṣèlú ń rọ́ lọ sínú ẹgbẹ́ tó ń ṣèjọba nítorí ohun tí wọ́n fẹ́ jí kó àti nítorí olè tí wọ́n ti jà kí wọ́n má bàa mú wọn. Àwọn èèyàn ìjọba sì ń pàtẹ́wọ́ fún wọn pé bó ti dá nìyẹn kí wọ́n máa bọ̀ nínú ẹgbẹ́ àwọn. Orílẹ̀-èdè tí wọ́n bá ti ń ṣe òṣèlú tí kò sí ẹgbẹ́ alátakò, ọ̀tá àwọn ìjọba onídẹ̀mọ́kírẹ́sì àgbáyé ni. Nítorí eléyìí kì í ṣe democracy, ìjọba àwọn èèyàn kan péré ni. Ohun tó pa wọ́n ní Libya níjọ́sí nìyẹn. Ohun tó pa Saddam náà nìyẹn. Ìjọba tí kò bá ti ní alátakò, tàbí tí alátakò kò bá ti lè sọ̀rọ̀, tàbí tí wọ́n bá mọ̀ọ́mọ̀ pa àwọn ẹgbẹ́ alátakò, àwọn ìjọba rere lágbàáyé kì í fẹ́ràn wọn. Nítorí wọn yóò sọ pé democracy kọ́ ni wọ́n ń ṣe. Gbogbo àwọn aburú pátá yìí ló wà nílẹ̀ fún wa. Ohun tí gbogbo ayé ṣe sọ wá di alábùkù nìyẹn, pé Nàìjíríà, orílẹ̀-èdè tó wà lórí òkè téńté tó padà wá jábọ́ ni. Ṣùgbọ́n o, ìyẹn ò sọ pé kí àwọn Amẹ́ríkà kó àwọn sọ́jà wọn wá bá wa. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ló gbọ́dọ̀ mọ̀ yẹn. A sì gbọ́dọ̀ pariwo pé a kò fẹ́. Nítorí àbùkù tí wọn yóò dá sí wa lọ́rùn yóò ju èyí tí wọ́n bá nílẹ̀ yìí lọ o. Bí wọ́n bá kó àwọn sọ́jà wọn dé ilẹ̀ Haúsá tí wọ́n ní àwọn ń yìnbọn, àwọn ń ju bọ́ǹbù pa àwọn afẹ̀míṣòfò, ṣé bí àwọn yẹn yóò ságbá apá ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò lọ? Wọn yóò sì tún kó ogun náà débẹ̀. Gbogbo Nàìjíríà yóò sì máa bá ara wọn jagun. Ẹnìkan ò sì ní rí ẹnìkan mọ́. A ò sì ní ìsinmi kankan níbìkan. Bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé kò ní ṣeé ṣe. Orílẹ̀-èdè náà yóò sì padà di rúdurùdu. Torí fún bí 50 ọdún, a lè má rí ohun tí àwọn èèyàn yìí bá bàjẹ́ tún ṣe padà mọ́. Bí Amẹ́ríkà bá fẹ́ ràn wá lọ́wọ́ kí wọ́n kó nǹkan ìjagun gidi fún ìjọba wa àti fáwọn sọ́jà tiwa náà, kí wọ́n sì kọ́ wọn lẹ́kọ̀ọ́, kí ìjọba wa sì jí gìrì, kí wọ́n yọ àwọn ọmọ Boko Haram àti afẹ̀míṣòfò tí wọ́n ti gbà sínú iṣẹ́ ológun wa kúrò, kí wọ́n yọ wọ́n dànù kíákíá, kí wọ́n má fààyè gba Fúlàní afẹ̀míṣòfò láti máa gbilẹ̀ sí i. Ìjọba Amẹ́ríkà kò ní fẹ́ràn orílẹ̀-èdè tí wọ́n bá ti ń bẹ́ obìnrin lórí pé ó sọ̀rọ̀ òdì sí ẹ̀sìn kan tàbí pé ó pe òjíṣẹ́ Ọlọ́run kan lórúkọ tí kò yẹ kó pè é. Ọwọ́ Ọlọ́run nìdájọ́ irú ìyẹn wà. Gbogbo ayé ló lòdì sí ká máa para wa nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Àfi ní Nàìjíríà yìí nìkan làwọn ará ilẹ̀ Haúsá yóò ti máa jó lóríṣiríṣi nítorí wọ́n pa ẹni tí wọ́n ló bú ànábì. Amẹ́ríkà kọ́ ni ká bẹ̀ lọ́wọ́ ẹ̀ o. Ìjọba wa ni ká tètè ya dìde sí, ká gbárìrì mọ́ wọn. Bí a bá fẹ́ ṣèwọ́de ká tètè ṣe é, kí wọ́n yé fọwọ́ pa àwọn afẹ̀míṣòfò lórí, kí wọ́n ṣe àwọn sọ́jà wa dáadáa, kí wọ́n lè gbógun ti àwọn èèyàn yìí. Bí Amẹ́ríkà àti gbogbo ayé tó kù bá rí i pé a kápá ìṣòro wa,
kíá ni wọn yóò padà lẹ́yìn wa o. ìyẹn ni kẹ́ ẹ yá jẹ́ ká tètè ṣe o, kí ọmọ Nàìjíríà kan má sọ pé Amẹ́ríkà ló lè gba àwọn, wọn yóò dákún ìṣòro yín lásán ni. bẹ́ẹ̀ ni bó bá ṣẹlẹ̀ kò sẹ́nìkan tí kò ní í bá a, kódà yóò kọ àwọn tí wọ́n ń gbé ìlú òyìnbó nínú wa. tàbí níbo ni òrùlé ilé ti jábọ́ tí kò ní kan ẹnìkan nínú ilé ọ̀hún. nítorí ẹ̀ ni gbogbo wa kò ṣe gbọ́dọ̀ jẹ́ kí òrùlé ilé tí a sá sí lábẹ́ yìí já o. torí bó bá já, ilé onílé ni gbogbo wa ń sá lọ. bẹ́ẹ̀ ilé onílé kan kì í gbé àjòjì, ilé bàbá ọmọ ní í gbé ọmọ. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn sọ́jà Amẹ́ríkà tí wọ́n ní wọ́n fẹ́ wá Nàìjíríà yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.